ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ abiodun gani ige adams ó máa ti dá awuyewuye ńlá sílẹ̀ èyí tí ó ti bí ọ̀pọ̀ àwọn ọmọ yorùbá pàápàá àwọn ọmọlẹ́yìn gbajúgbajà ajìjàgbara fòmìnira ilẹ̀ yorùbá ni olóyè sunday adéníyì adéyẹmọ májàsọ́lá ẹni tí ó gbajúmọ̀ sí sunday ìgbòho èyí tó bí wọn nínú tí wọ́n sì ń fi ẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ náà tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti di awuyewuye ńlá lórí ẹ̀rọ ayélujára dàsìkò tí a ṣe àkójọpọ̀ ròyìn yìí. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni ààrẹ abiodun gani adams ọ̀rọ̀ wo ló sọ tó di ariwo ńlá? Ó mà ní bí gbajúmọ̀ pásítọ̀ ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni èèyàn pásítọ̀ gabriel amusan ẹni tí ó gbajúmọ̀ sí àgbàlá gabriel bí ó ṣe ṣàbẹ̀wò sí ààrẹ ọ̀nà kakanfò ní ilé ẹ̀ tó wà ní ìpínlẹ̀ èkó. Àsìkò náà ni gani adams ó sì ń sọ̀rọ̀ lórí ètò ààbò ilẹ̀ yorùbá pàápàá lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ààrẹ gani adams kò dárúkọ ẹnikẹ́ni ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ níbẹ̀ níṣe ni àwọn ọmọlẹ́yìn sunday ìgbòho ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ni máa kọlù wípé sunday ìgbòho gan ni ló ń bá wí àti pé sunday ìgbòho ni ló ń fọgbọ́n ta sí o. Ọ̀rọ̀ wo ni gani adams sọ? Ó mà ní bó ṣe jẹ́ kó di mọ̀ wípé jagunjagun tó bá ti ń lọ sójú ogun tó ń gbé kámẹ́rà tó ń ya rẹ̀ tó ń gbé sórí ẹ̀rọ ayélujára tàbí tó ń sọ ibi tó tọpasẹ̀ àwọn ọ̀daràn tàbí ajínigbé dé, ó ní ayédèrú jagunjagun ní irú ẹni bẹ́ẹ̀ àti wípé irú ẹni bẹ́ẹ̀ kò yẹ ẹni tó yẹ ká máa pè ní jagunjagun. Ààrẹ gani adams ní òun ò lè lọ sójú ogun tòun kóun wá kó kámẹ́rà lẹ́yìn kóun ní ká máa ya òun. Kódà ó jẹ́ kó di mọ̀ wípé kí èèyàn kó tó máa ṣe àfihàn ọkọ̀ òfurufú kékeré táwọn ológun máa ń lò èyí tó ń pè ní drones kéèyàn máa fi bá ṣe ń lò hàn ó lè fi hàn wípé ẹni bẹ́ẹ̀ kò mọ nǹkan kan pàṣẹ ogun àti wípé ó kàn fẹ́ dá wàhálà sílẹ̀ nídìí iṣẹ́ ogun jíjà ni. Tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ní gani adams tó fi kún wípé ẹgbẹ́ oòduà people's congress opc tòun báwọn bá ṣe iṣẹ́ kan láṣeyọrí tán ní làwọn máa ń gbé sórí ẹ̀rọ ayélujára tí kìí ṣe lásìkò táwọn ṣẹ̀ṣẹ̀ lọ ń ṣe iṣẹ́ làwọn yóò ṣe máa gbé kámẹ́rà kiri táwọn yóò máa ya ara wọn sórí ẹ̀rọ ayélujára. Bó tilẹ̀ jẹ́ wípé gani adams ò dárúkọ sunday ìgbòho tàbí ẹnikẹ́ni ṣùgbọ́n níṣẹ́ lọ́pọ̀ àwọn olólùfẹ́ sunday ìgbòho ni wọ́n máa ń sọ̀kò ọ̀rọ̀ sí gani adams. Wọ́n ní kò nílò kó dárúkọ káwọn tó mọ̀ pé sunday ìgbòho ló ń bá wí. Wọ́n ní bí sunday ìgbòho bó ṣe ń ya fídíò àti àwòrán àwọn bó ṣe ń wọnú igbó kiri pàápàá bó lè ṣàfihàn bá ṣe lo ọkọ̀ òfurufú kékeré ìyẹn drones láti fi máa wá àwọn afẹ̀míṣòfò kiri inú igbó. Wọ́n ní gani adams sọ̀rọ̀ lé lórí tó jẹ́ pé ní àsìná sọ̀rọ̀ sí gani adams pé ẹ̀tanú àti owú jíjẹ ènìyàn bá bàbá náà jà tó fi ń sọ irú àwọn ọ̀rọ̀ tí ó sọ náà.